alákọ̀ọ́ní sùn lé ó serious ó rẹ̀ mí díẹ̀ náà mo ṣe wá torí àláì dáyé dáyé dáyé. Dájú wá ẹ ti sọ mi lọ́dọ̀ pé wọ́n tó ní àti bàbá dájú wá ẹ ti sọ mi lọ́wọ́ orúkọ dájú aláìsẹ̀ ṣe ọ́. Daddy mi, kí ló dé tẹ́ tún ronú? Kò sí nǹkan. Nǹkan wà o. Ẹ mọ̀ pé àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé ẹni tí nǹkan bá ń ṣe tí ò rẹ́ni sọ fún bí ẹni pé kò sí láyé nì nǹkan tó bá ṣẹlẹ̀ gan-an ni kẹ́ sọ fún mi o. Bí ẹni pé kò sí láyé. Bẹ́ẹ̀. Ó wà jù ní sórí àwa kan à ń wá bá ṣe máa tún orílẹ̀-èdè yìí ṣe tí nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ. Àwọn kan dẹ̀ ń dìde wọ́n fẹ́ bàjẹ́. Sọ̀rọ̀ mi yẹ gbòwó láwọn báyìí wọ́n ń wá ọ̀nà gan tán láwọn fẹ́ pa mí. Dádì kúkú kan ti yí o àfi yíyẹ. Àmín. Lónìí jẹ́ kúkú òjijì. Àmín lágbára Ọlọ́run nítorí òtítọ́ lè ní í ṣe òtítọ́ ló máa lékè. Dádì mi ṣebí oníròyìn ni. Yes. Mo dẹ̀ mọ̀ rí dájú pé oníròyìn ọpọlọ wọn máa ń pé gidi gan ni. Junior. Dádì mi ṣé kò sí ọgbọ́n tẹ́lẹ̀ fi mú àwọn aṣekúpani ẹ̀dá yìí tí ẹ fi ní fún wọn lára rárá. Irú ìṣẹ̀lẹ̀ burúkú báyìí àní rí mánu lé dádì ẹjọ́ sà níjọ́ tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tàbí lẹ́yìn tó ṣẹlẹ̀ tán fúnra sí ẹnì kankan rárá. Kò fúra sẹ́nì kankan. Ẹ̀dá gbà fọlọ́run kọ́lọ́run bá ṣọ́ wọ lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá a ṣọ́ ṣùgbọ́n mo mọ kíní kan ó dá mi lójú o Ọlọ́run ọba ìṣọba alábòsí ọpẹ́ ó yá ni àṣírí àtú. Àṣírí onítọ̀ wọn àti ẹ̀tú lágbára Ọlọ́run ṣe rí pé àwọn ọmọ aráyé yìí wọ́n máa níkà o. Kí ló dé tó fi jẹ́ wípé wọ́n dẹ̀mí ẹlẹ́mìí lógbòdò àmọ́ ẹni ṣerú eléyìí ni wọ́n ní òfò lomi ẹ̀fọ́ ń ṣe òfò lónítọ̀hún máa ṣe onítọ̀hún ò ní oríire. Kò ní kú síbi táṣọ ẹgbẹ́ wà lédèrèdè náà wọ́n bá kú. Ẹ wò ẹ má ṣe pé ká má ṣe kí ni. ẹ jẹ́ afágbó ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. Ẹ jẹ́ kí wọ́n ṣépè ìdájọ́ Ọlọ́run lè pẹ́ ẹ jẹ́ kí wọ́n ṣépè ẹni tó ṣe bí ó yẹ kó mọ̀ pé ó máa gbé pè. Kálí mi wá mọ̀ pé làásẹ̀ lónìí mo ti gbólúgbò lọ́wọ́ àwọn kì í san fẹ́sàn kì í wọ̀ fọwọ́ n bá máa dùn ní lókùtà báyìí ni. Dádì ẹ̀yin kọ́ ni bàbá ọdẹ. Èmi ni. Ọdẹ tó ń ṣọ́ àdúgbò fúnra sẹ́nìkan jọ náà àbí ẹ̀ rí wọn. Èmi ò sọ ilé tiẹ̀
ilé kẹta lọ́nà lèmi ń sọ. ẹ jọ sà yóò bá ní ẹni tó sojú òsè wọn lẹni tó sẹ́yìn òun gangan ló ṣe ń tójú gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ọ̀rẹ́ mi tó kú ẹ jẹ́ kí n máa mú junior lọ kí n lọ máa tọ́jú ẹ̀. irọ́ o. araba o ẹgbẹ́ jó wọn mú lọ. bóyá wọn ò mọ bí mo ṣe jẹ́ sí olóògbé. kò mọ̀ lóòótọ́ ni mo yọ̀ǹda wọn mú lọ. ṣé pé kán máa mú lọ. ẹjọ́ wọn mú lọ. junior ó máa bá mi lọ. ẹ jù sá ó tó tẹ̀lé junior pẹ̀lú ọkọ wọn ní ilé ọkọ òfurufú. ẹrù wo lélẹ́yìí fẹ́ máa kó ẹ̀fẹ́ rúlẹ̀ máa lọ ra oríṣiríṣi aṣọ fún ọmọ mi. kílẹ̀. ẹ ṣe sá àgùntàn pẹ́. Doctor, I tour you. Tour God. Please let me tour you. Don't tour me. Let me tour you. Mi ní kò tour God. Okay, respect for God. Kò yí ẹ. Dídọ̀ máa wò wọ́n kan. Máa wò pé bí mi ṣe gbádùn yìí, ẹ̀yin ni mi fi jọ. Tí mo fẹ́ gbọ́n gbádùn. Fún pé o dẹ̀ fi jọ mí lágbára Ọlọ́run dẹ̀ ní gbádùn láéláé. Ṣé bàbá mi? Mi fi hàn Mr. Ìdápadà. Ó ṣe kí ni? Fúnpọ̀ wa dá padà yẹn mo tún wá bínú change ẹ̀. Á dáa fún gbogbo wa. Gbogbo aládẹ̀ máa gbádùn. Mi mo kó yẹn mọ́ra mo ṣẹ́ ìṣe ẹ̀. Àgbàlagbà. Ìgò imá àti pé mẹ́ta kẹ. O ti rí nǹkan kan. Ìyépa ọmọ náà bí rì. Máa mú mẹ́jọ. O mọ̀ pé ní lọ́jọ́ bí mi ni. Irọ́ ni. Sì tí ń gbọ́. Ìyéba. Tí bá mú mẹ́jọ tán gbogbo eléyìí mo fẹ́ kó ó settle sínú mi. Mo ti gbé ọmọ kan sílé. Màá báyé yẹn jẹ́ kílẹ̀ tó mọ́ kò sí ọgbọ́n tó lè dá sí. Bàbá ò lè gbà lọ́wọ́ mi àti ìyá ẹ̀. Ronaldo lọmọ. pẹ̀lẹ́ máa jẹ́ olúwa wò ọlọ́run á bẹ̀rẹ̀ sí jésù àdúró tiẹ̀ pẹ̀lẹ́ ṣé o ti máa miss dáàdi ẹ̀ báyìí. mo kúkú miss wọn. mo kàn ní kí wá wo alpha tẹ́tí lọ lórí investigation àwọn tó padà yìí. Investigation ń lọ gan-an but unfortunately a rí lead kankan rárá àwọn tó ṣe iṣẹ́ yẹn they must be professionals nítorí gbogbo ọ̀nà tá a mọ̀ pátápátá la ti tọ̀ gbogbo lead tán fún wa pátápátá la follow but kò sí kankan pàbó ni but trust us ayé wà lórí kéèsì yẹn investigations ẹ̀ yìí ń lọ lójoojúmọ́ èmi fúnra mi I've taken it upon myself láti rí wípé gbogbo àwọn tí wọ́n or anybody tó ṣekú bàbá bẹ́ẹ̀ they will come to book gbà bẹ́ẹ̀. mo ní kí n mú téèpì wá fún yín bóyá máa wà ní skul. Tape. kí ni téèpì lè bó ló ti rí. ẹ pílẹ̀ wò mí. kí n play it. bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ káàárọ̀ kí lẹ fẹ́. Kí ló dé ẹranjú wọn? Ọlọ́run wà Àwọn sọ náà pé kí ni wọ́n ní ẹ̀ka gidi. pé èmi ní agídí agídí ló ń pè é pé mò ń ṣe iṣẹ́ mi ṣe yẹ kí n ṣe ó yẹ kó sọ di agídí àwọn ọ̀bẹ kí ló lè bàjẹ́ kó dára wà lé. Mr. Samson Badejo. Yes. Amọ̀pẹ́ nǹkan olùṣèlú lóòótọ́. Aha. Ẹni pé wọlé ta wọlé gẹ́gẹ́ bí èrò ọkùnrin tẹ̀ fi ń jágbe mọ́ wa. Ó yẹ ká máa sẹ̀yìn gbò ká máa gbà ẹlẹ́ṣẹ̀ àdéṣe yẹn fún yín. Àwa náà wá kẹ́ni bá wa kọ rìpọ́ọ̀tù ní ẹ̀jẹ̀ kan ni. Ẹ̀yin wípé ẹ̀yin lè torí rìpọ́ọ̀tù yàn kan jáde ẹ̀yin náà fẹ́ kí nǹkan dáa
ta lolúwa ẹ̀. èèyàn wá kan ní. èèyàn yín níbo ló wà bó ló wà. ọ̀run ló wà ẹ lè máa lọ sí ọ̀run yẹn báyìí ẹ lọ kọ rìpọ́ọ̀tù ẹ tún wá dá rìpọ́ọ̀tù náà padà fún wa. ẹ bá má jẹ́ kí n lọ sọ́run bẹ́ẹ̀. ẹ yà gbà lẹ́rọ̀ kò sí lómi ṣe yàn. ẹ má jẹ́ kí n lọ sọ́run bẹ́ẹ̀ ṣe rí nítorí ẹ̀yin àtàwọn ọmọ yín àtàwọn ọmọ gbogbo wa náà la ṣe ń bẹ́ẹ̀ tú gbogbo kìíní. Truly wonderful. Junior, lead tá à ń wá lórí kéèsì gan-an òun láti rí. This is the greatest evidence tí anybody need lórí kéèsì. Kéèsì ti solve wo ó ti yanjú ara ẹ̀. We are going to pick those boys up today but mo gbọ́dọ̀ lọ rí DPO. Ṣó ti gbọ́? Mo gbọ́dọ̀ lọ rí ọ̀gá mi. Ah, lead gan-an la rí. Ó ti gbọ́? Fọkànbalẹ̀ o, kò sí wàhálà o. Jókòó dè mí o, ṣó ti gbọ́? Mo ń bọ̀. This is great. Ìwọ ṣe o. Òdodo ọ̀rọ̀ ṣì wá jáde látijọ́ ọjọ́ ẹ̀. Hello. Hello, Ajigi. Ìyá ẹ̀yin nìyẹn báwo kẹ̀dẹ̀ ní kẹ̀. Ajigi wo òkúta pa ẹsẹ̀ ti wọlé o. Ẹ dúró ìyá ẹjọ́ torí Ọlọ́run àwọn òkúta sí lẹ́nujọ́ mẹ́ta yìí pọ̀ èwo lẹ́sẹ̀ ẹ yọ síta ń bẹ̀. Wo ọmọ ẹ̀ Samson Badejo Junior ó wà lọ́fíìsì mi sí ni. Junior ó mú téèpù wá ó ní kí ló wà nínú téèpù gbogbo bẹ́ẹ̀ ṣe pa bàbá ẹ̀ pátápátá ló wà nínú téèpù. Ǹjẹ́ o mọ̀ pé Samson Badejo ó rìkọ́ọ̀dù bẹ́ẹ̀ ṣe ń pa òun. Yéè mi gbé kò ní dáa fún máa yẹ lọ́lọ́run yé àwọn press guy yìí wọ́n máa burú gan-an wọ́n ti lọ fásitì jù olórí burúkú ẹ̀ ńgbà tó ti kú ìwọ ti kú wàá dẹ̀ fi àwa sítáàkù láyé wàá dẹ̀ fi wọ́lẹ̀ wàá dẹ̀ ká máa já ayé wa lọ kí ló tún kọ́ bá wa fún. ókè ìyá kò ṣe kankan ṣèbẹ́ ilẹ̀ ni wá ilẹ̀ mọ gbogbo nǹkan yẹn gbogbo àwọn ọgbọ́n àrékérekè tẹ́ máa ń lò tó yẹ pé tíyàn bá ní kéèsì lọ́dọ̀ yín tó bá jàre ẹgbẹ́bí fún ẹ ń dẹ̀ jẹ̀bi tó bá ti kówó wá ẹ jù láre ẹ ju gbogbo yẹn yẹn gba tape ẹ destroy yẹ ó ti tán. má wọlé àṣebí mi ni mi kò trust. ìyá wa ní agbára ọlọ́run ẹ di kọmíṣánná ẹ di AIG 1 ẹ di AIG 2 ẹ di AIG 3 at the end ẹ di IG ọlọ́run á tún wá fún ní opportunity kan tẹ bá rí táyà nu iṣẹ́ ọlọ́pàá ẹ tún ṣe máa wọ uniform ọlọ́pàá kiri ìgboro láìsí ní ọlọ́pàá mọ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àṣẹ wà tìrèkè.
báwo ni pẹ̀lẹ́ máa jẹ pẹ̀lẹ́ no problem mo ti rí GPO ṣé o ti wá ṣé o rí before the end of today I'm gonna pick our boys wọ̀nyẹn up ṣé yẹn ń sìn ó ṣe gan-an ni. Sórí tèpì wàá fílẹ̀ fún mi ṣó ti gbọ́. This is the evidence we need. Ọlọ́run ọba nìkan ló lè tù ní nínú ojú yóò tún ní rí ibi mọ́ gbàrà ọlọ́pàá. Mo kàn ní kí n yọjú sí yín kí n béèrè pé ṣé kò ṣáàsì problem kankan. kò sí wàhálà àfi níjẹta kọ́ ni táwọn ọlọ́pàá kan wá tó wá bí ìrọ̀rọ̀ lọ́wọ́ mi. ìjẹni náà wá bí ìjẹrin ni. Tó bá jẹ́ ti jẹrin yẹn a jẹ́ pé mo mọ̀ ń pa mo mọ̀ sí ṣé àwọn ìbéèrè tí wọ́n wá bí yín sà ṣé kò lágbára jù ṣé ẹ dá wọn lóhùn dáadáa. mo dá wọn kàn bí mi nípa ikú olóògbé ni ohun tí mo sì mọ̀ ń pa ẹ̀ mo ṣàlàyé fún wọn. tèmi náà bá kúrò ń bí báyìí nìsín màá gba police station lọ màá yọjú sí wọn. ẹ wò sà mo fẹ́ fi dá yín lójú wípé ó di dandan kárí òkodoro ọ̀rọ̀ yìí tí a bá rí òótọ́ tó wà náà rọ̀ mi ò ní jáwọ́. àwọn adẹ́fọ́ yín ṣe. ọmọ olóògbé ńkọ́ Junior. kò gbé ń bíbá imú ọ̀dọ̀ rẹ bàbá ẹ̀ ló ń gbé. ṣé ẹ̀yin lẹ fà fún wọn ni sà. ìgbà tán náà wọ́n fẹ́ kó a máa gbé lọ́dọ̀ àwọn pé àwọn olùfi sílẹ̀ ni wọ́n bá yànjá. tó bá ti jẹ́ ó ti nu yín wá bẹ́ẹ̀ mo ti gbà bẹ́ẹ̀ náà sà. ẹ jẹ́ kí n máa lọ àkọ́kọ́ kí n yọjú sí yín náà tí ó bá ní ohunkóhun tó wù yín lójú tàbí bẹ́ẹ̀ fẹ́ mọ̀ pa ẹ má hesitate láti pè é bí nílé adé ṣàlàyé bàbá ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ọmọ. ṣé kìí ṣe ìwé aṣẹ́wó lẹ̀ tún kà yẹn sí. a máa ní kẹ́yẹ́ ká lọ night vigil ẹ̀yin ilẹ̀ máa dán rí kiri. wá kí ló ń ṣe náà ṣé wọ́n tó yẹ pé ó máa jùjùkujù bí àyà ń bí òní fàṣọ bo gbogbo òdodo ẹ̀ bí kinní yẹn àwa gbẹ́sẹ̀ bí ọ̀pá snooker bóyá ló mọ̀ pé ojú ń tì mí pé ó jábúrò mi ládùúgbò ọmọ kò jẹ́ kó rí ẹ lọ máa pé ṣá. bọ̀dá mi kò tí ì tọrọ ìjà náà. ta ló ń bá yín jà ọmọ yẹ kó rí ògbó yín pé o. ẹ̀yin ọmọ nígbà yẹn lẹ́wà. láti kílẹ̀ bá ara. èyí tí mo bẹ́ẹ̀ rà bọ̀ mò ń bọ̀ mo bẹ́ẹ̀ ra nǹkan bọ̀. ọlọ́run mú gbogbo yín ó máa ń ṣẹ́yọ bíi níńjà. mọ́mí yín kọ́ bá mi pé fún wọn pé fáwọn àbúrò ẹ̀ wúwo. for the first time dáàdì ra Mr. Big wọlé. ṣé wo mọ̀ pé torí Junior tó ń mú wá sínú ilé yìí òun ló ń jẹ́ kó máa ṣe ogbó ẹ̀ fíìsì tó ń ṣe yìí. Junior ti kórìíre ràn wá nílé yìí nìyẹn. àbẹ́yìn náà máa jẹ. ó ti ẹnu yín nìkan ló ń gbà lọ Àbújá bóyá ló mọ̀ pé máa tọ́wò ní gbogbo ẹ̀ bó ṣe wà yẹn àti tó fún ogun máa tọ́wò ń bẹ̀. mi ò lè ṣe kí n gbé kí n. ẹ gé sí méjì.
jẹ́ kí ló ń wọ́ yẹ màá gbá ojú ẹ̀. àpè dájú sí i o. màá pe dájú síta yín ká. ọ̀dàlẹ̀ ayé ọ̀dàlẹ̀ ẹ̀wọ̀n ọ̀dàlẹ̀ kẹ́ o ọkọ mi ẹ̀sùn dà sílẹ̀ ẹ̀rọ ẹ̀wọ̀n ọ̀dàlẹ̀ kẹ́ o ọkọ mi ẹ̀rọ dà sílẹ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n ọ̀dàlẹ̀ kẹ́ o. lórí ọ̀rọ̀ ọmọ Bádéjọ àjíkì tẹ́ ẹ̀ bá tètè díò pẹ̀lú ẹ̀ ọwọ́ kì í pẹ́ ní sáà kéèké o omi gbóná kì í pẹ́ lẹ́nu igi tá a bá fojú rẹ́ náà kọ́ ó ṣeé ṣe kó wólu ni o lórí ọ̀rọ̀ ọmọ Bádéjọ yìí tá a bá ṣọ́ra omi lè tẹ̀yìn bọ̀gbìn lẹ́nu o kí yẹn jẹ́ tẹ̀yìn boys next tí n bá máa gbọ́. Okay. Ajigi, no. I don't want any argument on this. Next, tí n bá máa gbọ́ bí mo ṣe sọ, mo fẹ́ gbọ́ pé iṣẹ́ ti ṣe. Àgbàláyé, padà, ṣẹgbọ́n nǹkan tí mo ti sọ, ìyá ní ká ṣọ́pọ̀. Dádì wa, nǹkan tó ń tíra láti sọ fún wa pé ká jẹun sókè ní o, àfàì má jẹun sókè. Ó yẹ lóhùn, ẹ̀yà mọ̀. Ẹ ti ya wèrè. Tẹ́ bá fẹ́ máa sọ̀rọ̀ fíìmù ẹ jẹ́ kó rí yín máa pé. Kò yé yín bẹ́ẹ̀ yẹn. Tá a bá ní ká bínú ká ṣọ́pọ̀. Àwọn kan ti ṣọ́pọ̀ rí. Wọ́n wú tó yìí wọ́n dẹ̀ bẹ́ẹ̀ dànù. Tá a bá tún ní ká gbìyànjú ká ṣe kí ni ká jẹun sókè. Kéèyàn rántí pé tó bá jẹun sókè àṣà wà lókè tó lè píkì ẹ one time. Kò yé yín. Èyí tó important bẹ́ẹ̀ ni pé let's follow that decision now kárẹ̀ jàrá wọ. Tí wàá lò mo ti sọ ti pẹ́ pé ẹjọ́ tọ́ síbẹ̀. Àgbọ̀ wíìrì tí mo sanra ni. Àbá àgbàlagbà aṣọ lèmi nídìí o. Máa lọ bí train. Àgbàlagbà lẹ́yìn ká. Máa lọ bí kinú tó wà lórí omi. Tí wàá lè fáwọn ilé ìṣá. Tí wàá lè fún yín àbá àgbàlagbà. Ìwọ́n tẹ́ bá ti sọ náà lábẹ́ jù. Mo ń béèrè bọ́ ìkan ọmọ Mr. Samson Bádéjọ tó jẹ́ junior. kò dẹ̀ sí nǹkan kan. Kò sí nǹkan. junior ṣe ń ṣe lesson class. Ó ṣe lesson lọ́wọ́ ní school. Ìwọ ti ṣe tán nìyẹn. mo ti ṣe tán mo ti ń lọ lé mi. ṣé kò sí nǹkan kan já? ó dà. Àbúrò jọ̀ọ́ má bínú mo ń béèrè bọ́ọ̀ì kan ọmọ Mr. Samson Bádéjọ tó jẹ́ junior school. junior ó ṣẹ̀ṣẹ̀ lọ sí i ni. Irú aṣọ olówó. àtúwọ́ bíi red and blue báyìí. Polo. ó tó dàbọ̀ sà. ẹ sọ jẹ àgbàlagbà bọ́ọ̀ì tó gba bíìsì tó wọ polo yẹn náà. Ọmọ yẹn nìyẹn ni èmi mi dẹ̀ sọ bẹ́ẹ̀ náà o èmi ló pọ̀ mi jẹ́. Gẹ́tì tó di ká mú. Come on! Come on! Kick! Come on! Stay! Get into the car! Kick! Nígbà tí mo dé àdúgbò wọn ó ṣe ní láàánú pé gbogbo àwọn ìròyìn tí mò ń gbọ́ tí wọ́n sọ fún mi ni pé Ayakila ló pa ọ̀gá. Ayakila. Bẹ́ẹ̀ni. But tálẹ̀ suspect kò lè ràn Ayakila sí Mr. Samson. Mi ò believe pé ó ní clash pẹ̀lú èèyàn kan. Àbí kí lẹ fi? 2 years ago jẹniyàwó ẹ ṣe kú o.
ọ̀gá ò lágbájá rárá. olóòótọ́ lọ olóòótọ́ ti lọ ta lẹni náà tó tún lè kọ ìtàn òótọ́ fún àwọn aráyé láti kà. kò sí mi ò rí kó lè rí kó sí. ó yẹ kí Sunday Soyinka lè kọ̀tà torí dáńkú nìkan. kò lè kọ ìtàn àwọn ọmọ kéékèèké ló máa ń kọ ṣùgbọ́n Mr. Samson Badejo ó máa kọ ìtàn á sọ òótọ́ á fèsì àwọn gọ́ọ̀mẹ̀ntì á kojú àwọn ìjọba báyìí gbogbo nǹkan ló máa tó máa fún bribe gan kò ní gbà èmi gan tí mo wà wájú yìí tí mo pera mi ní journalist ó ní level tí mo lè cover news dé kì í ṣe gbogbo nǹkan lèmi lè bẹ́ sí ṣùgbọ́n Mr. Badejo yàtọ̀ nínú gbogbo ọ̀nà ó ga o ẹni tẹ́mi ń suspect ọ̀rọ̀ yìí sí kò ju Mr. Johnson lọ. I beg your pardon. So ìpàdé tẹ̀ ń ṣe lẹ́yìn nìyẹn àbí wípé ẹ̀gbọ́n tèmi ni ó pa ọ̀gá. Ohun tí wọ́n sọ yìí tí o bá lọ sọ orú ẹ̀ níta kí ló fẹ́ kí àwọn ènìyàn máa wí. nǹkan tí mo mí nǹkan yẹn. Kí lẹ wá ní. ó dà pé àwọn méjèèjì náà jọ dùn yìí. peter bá ní ká máa bára wa jà àní lójú tí ọ̀rọ̀ yìí o. má bínú Mr. Wale àwọn news ẹ ti kọ́ báyìí ẹ try kẹ type ẹ out kẹ fún àwọn tó kù kan go through ká lè mọ báyìí máa publish ẹ. torí irú nǹkan báyìí Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín àmín lórúkọ Jésù. ẹ lajú Ọlọ́run ti gba àdúrà. Jọ́júmọ́lá. Jésù. Olúwa. Second unit. Mo wọlé inú yóò tiẹ̀ tún dùn ẹ mọ̀ pé lọ́kì orúkọ Jésù tí mo gbọ́ lẹ́nu ẹ yẹn gangan tí gbogbo yín sọ yẹn gangan yẹn gangan ló kó gbogbo yín yọ gangan tí ò bá jẹ́ kórúkọ Jésù yẹn gangan tẹ́ ẹ̀ dẹ́ mẹ́ṣọ̀ gangan yẹn kò ní kó yín yọ gan. àgbàlagbà bọ́ọ̀lì sẹ́yìn sáà bàbá wèrè sáà borí sókè sáà ibo ni junior wà sáà wọ́n ní ibo ni junior wà. ibo ni junior wà. wọ́n ti lọ sí night vigil. yé mo gbé ṣe é rí pẹ́yìn tẹkùn nílé yìí tí ya wèrè tí ẹ bá ya wèrè àwọn kan lọ sí ìṣọ́ òru ẹ̀yin wá kúnlẹ̀ sínú ilé lóru ń bí ẹ pè ní orúkọ Jésù ẹ kẹ̀dẹ̀ lọ́kìṣà orúkọ Jésù yẹn ló kẹ̀dẹ̀ kó ń yọkẹ ẹ tí kẹ́jẹ bẹ́ẹ̀ yẹn bìkọ́sẹ́ nìgbì àti bá ti gbórúkọ Jésù ẹ̀mí mi máa ń sọ fún mi wípé èṣù tó wà lára mi tó ń bá gbèsè ayé mi yíyẹ ó máa ń lọ dànù àdìtẹ́ tí ìbá tún ti gbórúkọ Jésù mọ́ èṣù á tún gbé mi wọ̀ one time ẹ̀sùn jẹ tí wàá fọ Jésù. Let's go. Let's go. Let's go for Jesus Christ. Amen. Give me 10 minutes. Get over is okay. If not so, my change, my jail for me just my Sunday shoe one time. Daddy. 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 Mommy. Did Mommy, did praise God. Praise God. Praise God. Praise God.
God. Praise God. Praise God. Praise God. Hallelujah. Hallelujah. Jesus take control. Jesus take control. Àwa kì yóò kú ikú kankan bí kò ṣe yíyẹ ká lè máa rò ní ògùn Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ sùn. Oorun èmi ò sùn oorun òkun mi. Kò ń ṣẹjọ́ èmi náà láti máa rìn káàkiri àmọ́ àwọn kan ló ń lépa láti pa mí. Àwọn kan ń lépa láti pa ẹ́. Àwọn wo? Wọ́n wá mi dé skul wọn ò bá mi, wọ́n tún wá mi délé wọn ò tún bá mi. Á jẹ́ pé ó ní nǹkan kan tó fẹ́ ṣe fún mi. Junior, ṣé kìí ṣe pé o ti ń kó ẹgbẹ́kẹ́gbẹ́ báyìí? Rárá máa o, mo kẹ́gbẹ́kẹ́gbẹ́ rárá. Gbogbo ohun tó ń sọ lẹ́nu yìí ó dẹ̀ mí ni. Ó dá mi lójú. Ẹni ṣé lọ́rọ̀ kan ṣá o fẹ́ padà sínú ilé yẹn? Àyà mi já mo padà síbẹ̀ mọ́. Tó bá wà níbí ńkọ́? Abẹ́ta. Oṣù bẹ́ẹ̀ ni. Àìní wọ́n tutù. Kí ló fẹ́ jẹ nísìn? Mi ò jẹ, mo ti yó. Orí pé mi gan ò lè dúró ní patí tí mò ń lọ torí tiẹ̀ mo ṣe ń padà bọ̀ ní kíákíá. Sọ nǹkan tó fẹ́ jẹ kó jẹ́ kí n pèpè àfọ̀n. Mi ò jẹ kankan. Mo ti yó, mo ti yó. Kò ń ṣe pọ́n fìyà jẹ mí o. Àyà mi kàn ń já láti wọ inú ilé yẹn ni. Okay. Tẹ̀lé mi. Lọ́dún márùn-ún ọmọ òrukàn, ọmọ òrukàn, wúrà dàwátì jíǹgì fọ́ o ayélé, abiyamọ o ayé ẹgbà wá o, ìlọsíwájú ó dọwọ́ o Lódùmarè o. Ayé ìṣòro bí agbọ́n, ènìyàn burú o. Wọ́n sọmọ ilé ọlọ́run dọ́mọ òrukàn. Ìkà inú ayé lè kókó bí ojú ẹja. Ọlọ́run aláàbò, ó máa ṣọ́ wa ó jàre. Ọmọ òrukàn. Ọmọ òrukàn, wúrà dàwátì jíǹgì fọ́ o ayélé, abiyamọ o ayé ẹgbà wá o. Irú ayé wàhálà ọmọ wa wáyé o. Wọ́n dẹ̀ ní ẹni tó bá gbọ́kàn lólúwa ọba kò ní pòfo láéláé. Àti wípé ìwọ lolùgbèjà ọmọ òrukàn. Má jẹ́ n pòfo o, wá ṣàánú mi o. Mo kí yín o ẹ̀yin èèyàn mi. Mo rò pé ẹ̀mí bínú pé mo fẹ́ take time ní ìdí ẹ̀. Mo lérò pé gbogbo wa la mọ ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀. Ojú mi mọ̀. Mi ò ṣàìmọ̀ fún lóko. Omi ń pè mí ò need introduction. Yes, mo ní àwọn ìbéèrè bíi méjì mẹ́ta kan láti bi yín lórí ikú olóògbé SAMSON Bàdéjọ tó
tó jẹ́ ọ̀gá yín bí. First question mi ni wípé ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ tiẹ̀ lè ṣàlàyé irú èèyàn tí olóògbé Samson Bàdéjọ tí wọ́n ń ṣe pàápàá láwùjọ yín níbí nígbà yìí o. Actually ma àti rí best adjective láti lè fi qualify wọn. He's a loving, caring and easygoing man. In fact great loss ló jẹ́ fún wa láti lè lose ọ̀gá wa lásìkò yìí. Is there any contribution to that? Bẹ́ẹ̀ ni ma ṣe rí Mr. Samson Bàdéjọ níbi iṣẹ́ yìí everybody ló like wọn torí pé wọ́n kó wa pọ̀ wọ́n máa ń bá wa ọ̀dọ́ ṣeré bíi pé kan náà ni wá lọ́kàn tèmi èmi ò tí ì believe wọn kú torí mi mọ bó ṣe rí lára mi. Ẹ ṣé ó fi hàn wípé èèyàn pàtàkì táyé ń fẹ́ ni olóògbé Samson Bàdéjọ nígbà yìí o. Yeah, second question mi ṣé mo wípé tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ oríṣiríṣi awuyewuye la máa gbọ́ here and there. Is there anything tí ẹ gbọ́ tó ní ṣe pẹ̀lú ikú olóògbé Samson Bàdéjọ àbí bóyá ó ti ẹ̀ ní èèyàn kan tẹ́ fura sí? Ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ kí question mi yẹn jẹ́ kó yé mi mo fẹ́ kẹ́ get it right. A jẹ́ kó yé mi wípé nígbà ayé ọ̀gbẹ́ni Samson Bàdéjọ ipò tí wọ́n wà kó tó di pé wọ́n di olóògbé ó jẹ́ ipò kan gbòógì nínú ilé iṣẹ́ yìí. Mo dẹ̀ mọ̀ wípé nígbà tí wọ́n ń du ipò yẹn á ní èèyàn kan tí wọ́n jọ ń dùn mọ́ra wọn lọ́wọ́. èèyàn kan tiẹ̀ wà tọ́jú ìdìbò bọ́ ẹni yẹn kò lágbájá rárá. rárá nípa àtúndà ẹni tí wọ́n sọ ẹ̀gbọ́n mi gangan ni àmọ́ òbá ó ti lọ dá iléeṣẹ́ magazine tiẹ̀ sílẹ̀ kò ní táyì fún gbogbo nǹkan bẹ́ẹ̀ so kò lè ṣe é. Ó fi hàn wípé àtọ̀tún àtòsí tí wọ́n jọ dùn nígbà yẹn èèyàn gidi ni wọ́n. Ẹ ṣé mo dúpẹ́ ẹ má jẹ́ kí n gbà sí kó yín ju bó ṣe yẹ lọ àmọ́ kinní kan ni fẹ́ kó dá yín lójú ó di dandan ká rí ẹni tó pa olóògbé Samson Bàdéjọ. inú wa fún iṣẹ́ inú mi á ti ẹ̀dùn gan-an mo ti gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ni. ẹ kú dédé àsìkò yìí o ìròyìn lérèfé mùtíwèé lémùrè lóníròyìn yín. A gbọ́ pé ọ̀gbẹ́ni Sọjí Táíwò fìdí rẹmi ní agbègbè Ìléwọlédé. wá kí ló ń ṣe ìgbésẹ̀ jù náà kí ló ṣe iná ẹ ẹ pé mo wà níbà yìí ṣé yóò mọ̀ ju kẹ́ máa ṣeré pa lọ rí ẹ kí n gbọ́ nìyí. Bẹ́ẹ̀ ni arábìnrin Ìyábọ̀ Àlàkẹ́ wọlé ní agbègbè Ìfẹ́lódùn tí ọ̀gbẹ́ni Àlàní Ṣóyínká sì wọlé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire. Èyí túmọ̀ sí pé ọmọ iṣu dé mẹ́. ìròyìn lérò pé ó ti báyìí lọ. Owó ti dé. Mo jí èmi àti a máa lọ sọ́jà a máa lọ rẹja tútù ó mọ̀ pé favourite dáàdì ẹ nìyẹn ṣé wàá rí ìwọ àtàwọn àbúrò ẹ máa tidy up inú ilé yìí ó ti gbọ́. irọ́ ẹ jẹ́ ká jọ lọ. ìṣe náà ọkùnrin nìwọ ó ti gbọ́ tidy up inú ilé wọ́n máa yẹn jẹ́ ìràwá lẹ́yìn. ọmọ dáàdì tí mi lọ bẹ dé mẹ. èmi ò fẹ́ rú gbogbo eléyìí gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. kò sí ọ̀rọ̀ nínú kíni. ọjọ́ wo ni dájú wa kú náà tó yẹ pé ẹgbẹ́ ìṣòro dìde náà ní pẹ́pẹ́ ẹ fẹ́ ta lé ìyá wa tẹ̀lé ẹ̀gbọ́n wa tẹ̀lé kí ló dé. àwọn ọmọ lọ ní àṣìṣe ni o ilé mọ̀lẹ́bí wà ní òkè òkú lọ́hùn tí ó jẹ́ pé
yàrá tó wà ń bẹ̀ gan ó fẹ̀ ju ibi tẹ́ wà ẹ máa fà lọ. ilé mọ̀lẹ́bí that would be impossible. A ní lọ sí ilé mọ̀lẹ́bí kankan torí láti dọ́tọ̀ ti bí wa a lọ lé mọ̀lẹ́bí a dẹ̀ ní lọ. a kó gbà yìí o ò lẹ ti ń gbọ́ yẹn o. èyí táwọn káńsù ó fi ríṣẹ́ ṣe nù àwọn káńsù ọ̀wà kó gbogbo yín orí àtàní ẹ̀ ń pín lọ ẹ̀dọ́mọ ìjọba nù. ẹ ṣáà máa lọ ó dàbọ̀ ẹ má wàá bímọ o. tá ń lè gbére láwa náà. ìbàdí láyé wà. Ọ̀túnba, ṣé kò sí problem kankan ṣá? wàhálà wà o. Kí o kọ́ sí mi báyìí. Mi mọ̀ pé láyà ṣá Ọ̀túnba. Ṣé nǹkan tí mo kọ sínú dáìrì ló jẹ́ kẹ́ pariwo bíi pé ọ̀là nǹkan mọ́ yín lórí? Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Ẹ̀yin ni 7th person tí máa distribute AIDS fún. Ayé tèmi ta. Ìbàdí àgbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi yìí mo ti fi ìbàdí mi yìí mo ti fi ṣe láti iṣẹ́ ṣùgbọ́n àgbọ̀dọ̀ wò yẹn ṣe torí pé kí ni Yorùbá ní ibi tá a bá fi ṣe orí àgbọ̀dọ̀ fi tẹ̀lé mọ́ ẹgbẹ́ yìí ló lórí wa definitely ẹ̀yin iṣẹ́ àyín gbọ́dọ̀ pọ̀ àbí. Ìbàdí láyé wá. Ìbàdí láyé wá. I am a winner. Ìbàdí winner. I am a winner. Ìbàdí winner. I am a winner. Ìbàdí winner. Ìbàdí láyé wá. ọ̀nàwó ọ̀nàwó dáyàwó padà fún ẹni tó ní ìyàwó àṣẹ tí mo panu àṣẹ ti dì. àti òkú kábíyèsí èké à ń pè mí kọ́ olówó ni mí mo ní ni àníjọjọ́ akúsì ni àwọn òtó wà ní lójú èèwọ̀ ni. ọmọ yìí àtẹ ìpadà. òtó wà ní lójú àmọ́ kò tọ́lú wa ẹ̀mí ṣe gbòòrò mọ kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bí ká tó èmi ọ̀la ọ̀hún kì í ṣe mi. ọlọ́lá yìí wà obìnrin lọ. yéé ọmọ ṣe o tó bá jẹ́lu èbó ni lọ́lọ́wọ́ kan ti rí ọba fí báyìí wọ́n á gà ládàá mi. nígbà ọ̀rọ̀ yóò so dùgbẹ̀ síbi tí òpè ṣe é kán gbà tí ó tún wá rẹ̀ dálẹ̀ ó tún rẹ̀ síbi tí òpè ṣe é ṣá. ọ̀rọ̀ fáìlì ó ní kí kábíyèsí pé kí wọ́n fìlú lẹ̀. ìfọ́ ni ẹ̀kọ́ orí ẹ̀dẹ́ falẹ̀. olúwa pè lọ́la kẹ́mi ó fìlú bàbá mi lẹ̀. èmi ọ̀tún òsìlú bẹ́ẹ̀ sì mórí kí ilé bàbá mi àwa lọ́mọ ògógun lé nígbà tètè olúwo káfálẹ̀ èmi ò níbi kan lọ ká ìfálẹ̀. lójoojúmọ́ lẹ́kùn aláàbòsí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni gẹ́gẹ́ bí Yorùbá ti wí àmọ́ bí wàhálà mọ̀lẹ́bí bá délẹ̀ lórí ìfẹ́ a máa sọ lólùfẹ́ méjì. ìyàwó mi ni. Ayọ̀lá mi ò rò pé olójú tó fi rìn hàn. ojú bẹ́ẹ̀ni mo ní. gbogbo kú ojú ìlọ́kọ̀ ibi o ti gbẹ́sẹ̀ wá kó gbẹ́sẹ̀ padà lọ́dọ̀ o gbọ́ o ìlọ́kọ̀. bẹ́ẹ̀ lọ̀rọ̀ sinimá tuntun ẹ̀kún alábòsí ha ẹ wo bí ìyá ṣe ń jẹ mojí ọláyà nínú sinimá tuntun ẹ̀kún alábòsí aláàbọ̀ ara tó rẹ̀ ní tó fẹ́ fẹ́ táwọn mọ̀lẹ́bí gbógun dìde ẹ̀kún alábòsí sílé òdùlé lolólùfẹ́ táyé pa kádàrá ẹ̀dá lọ́sàn-án gan ẹ̀kún alábòsí ìyá àwẹ̀rọ lẹ́lẹ́kún àsun ìdákẹ́ ẹ̀kún alábòsí sílé òdùlé péjú ògúnmọ́lá yẹmi ṣọládé mojí ọláyà ìyá àwẹ̀rọ ayọ̀mọ́gàjì rẹ̀mí ẹbíọ́lá mọ́fìrè yusuf sàtíà samuel ajirebi kórèdé ṣóyínká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun ẹ̀kún alábòsí directed by olúwọlé adédèjì ó ti jáde sínú fídíò àti fídíò cd marketed by ọláolú ventures 110 namdi asikwe street ìdúmọ̀tà distributed by mama ebenezer ọláolúwa fídíò mark 135/137 namdi asikwe street ìdúmọ̀tà bẹ́ẹ̀ ló wà káàkiri gbogbo lẹ́sẹ̀dá fídíò jákèjádò nàìjíríà ẹ̀kún alábòsí a must for every home. Tani o? Tani? Èmi ni o. Ìwọ tani? Èmi ọmọ yín ni. Àfọ̀njí mi
ọkọ mi ṣe dáadáa ló kújọ mẹ́ta ọmọ ajáwé lọ́ba lórí ọmọ àpòkúlẹ̀ kó bá jọ máa bọ̀ bá bọ̀ ọkọ mi wá jókòó jókòó jókòó. Ojú ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ létí. Báwo ni? Kò sí lábúrò mo kàn ní tó bá fara mọ́ ní díẹ̀ ni. Ìwé ṣe ọkọ mi. Ṣùgbọ́n ṣáà kó tó máa bọ̀ ṣé àwọn dájú rẹ̀. Mo sọ fún ọ tó wá sí ìgbà yìí. Kò sọ fún mi. Ṣé kìí ṣe kó o sá? Mo sá wà. Ṣé kò sí nǹkan kan ṣé wọ́n fi dàgbé ń bẹ̀? Kò sí lábúrò. Olúwa ṣe o. Kí ni máa fún ẹ̀jẹ̀ yìí? Ọ̀ka mi ò lè má lè jẹ́ láì. Inú mi dùn. Ọ̀dàlẹ̀ ayé ọ̀dàlẹ̀ ọ̀run ẹ̀wọ̀ ọ̀dàlẹ̀ kẹ́ o. Ọkọ mi ẹ̀ṣin dà sílé ẹ̀rọ ẹ̀wọ̀ ọ̀dàlẹ̀ kẹ́ o. Ọkọ mi ẹ̀rọ dà sílé ẹ̀ṣin ẹ̀wọ̀ ọ̀dàlẹ̀ kẹ́ o. Ìkàmàlàyé ẹ̀wọ̀ ọ̀dàlẹ̀ kẹ́ o. Kékeré ayé èké àgbààgbà ẹ̀wọ̀ ọ̀dàlẹ̀ kẹ́ o. Àgbẹ̀ sínú ilé gbẹ́gbẹ́ àkùn sínú ilé kùnkùn ọ̀dọ̀ múnú inú ẹlẹ́dẹ̀ ní gbé sí ọ̀rọ̀ tó kọ́ yọ bàbá lẹ̀ sọ àhà ní fi dún ọ̀yá kàlẹ́ báyìí. Fàájà. Bọ́lá yín ti ń bọ̀. Bàmí àkàrà oògùn. Ó tó àgbẹnulẹ̀ gbẹ́ngbẹ́ o àkùnsínúlẹ̀ kùnkùn ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé sí. Ẹ wá gbọ́ o Ṣàngó ikọ̀ wọn orógbó o òòṣà lọ́wọ́ ṣẹ̀rẹ̀mùgbò ikọ̀ wọn òbí ará ọ̀run kan ikọ̀ wọn ata o gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi wà á ń bí wọ́n fẹ́ rìn padà wá nìyí padà wá gbà. Dédé dé dànù lóhùn gbà lọ́wọ́ mi ó yá o ó ta ifọ̀ bọ́lọ̀ gbọ́gbọ́ ń ta ifún gbà ní gbàgbà àgbà kábàáyé ní gbàgbọ́ pẹ́ ó yẹ ẹ máa gbálẹ̀. Àgbálẹ̀ ṣebí ká ti gbá ni. Ò lè ọjọ́ àkèrè kíkan bá tàbí náà ní ìpàlẹ̀ pa. No problem. Ó yá ó yá ó yá. Ṣé àwọn bá níwájú? Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ọmọ gbálẹ̀. Wo ni àgbálẹ̀? Ọdún mọ̀lẹ́ gbá. Mọ̀lẹ́ gbá. Ó yá yá ìbẹ̀rẹ̀ sí mọ́gbà. Orí yìí ti yí ẹ ti yàwó. Ṣé wọ́n ṣe ń gbà ilẹ̀ nìyẹn? Ẹ̀yin ò lọ́kù tọ́nu rí kán mú yín lóru kán wá gbé yín wá títí ń dájí láago mẹ́fà pé kán wá gbálẹ̀ ẹ kọ́kọ́ di ìgbálẹ̀ mú báyìí ẹ gbà ní ìdí á lè kókókó bí ojú ẹja ẹ kọ́kọ́ yí báyìí ẹ tún yí báyìí ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe kíni. Màlúù tí òní ìwà ọlọ́run ló bá lè ṣiṣẹ́. Ọwọ́ adẹ́sẹ̀ kò ní ṣiṣẹ́ òní àkọ́jẹ́. Ẹsẹ̀ tí òní wọ́n bàbá òde kò jókòó sílé. Ẹyẹ ojú ọ̀run òní ṣàṣùn oúnjẹ ìmọ̀ ọlọ́run.
fún olè àbí nǹkan ṣé á sì wà láàkótó. wọ́n wà ní agbára Ọlọ́run wọ́n wà náà àmọ́ wa. táwọn afurasí kọ́ o àwọn olè tí mo mú tí mo kó gbálẹ̀ dé lọ tá a kó wọn wáyìn. kò sí nǹkan tó lè mọ àtiwọn sílẹ̀ rárá. irọ́ sẹ́rí èmi ni olórí ọdẹ tí ń bẹ ní gbogbo àdúgbò yìí pátápátá ọ̀rọ̀ yìí sì lé díẹ̀ bójú bá pọ̀ fúlíṣì ẹ̀ tí torí pé ẹ̀rẹ́ nìkan mọ́ tán àmọ́ gbẹ̀yìn bá bẹ bẹjọ́ ẹ lè dá wọn lẹ̀. irú kéèsì bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá náà ní interest gan-an ẹ fọkàn balẹ̀ kò sí problem. abẹ́fẹ́ rí wọn ní bàbá. ẹ fẹ́rẹ̀ ẹ fọkàn balẹ̀ kò sí ọ̀rọ̀ rárá kò sí ọ̀rọ̀ ẹ fọkàn balẹ̀ ó dára sá. ẹ ti ẹ̀ lè kọ́ mọ́ iṣẹ́ wọn àwọn ọlọ́pàá wọ́n mọ ntọ́tọ́ wọ́n mọ ntọ́ yẹ jù bá ń lọ ẹ ṣé o. kí ló ṣe yín sí dé ìdáná lẹ tí ọ kí ló ṣe wọ́n ní kí ló ẹ̀. á bùn ún ọmọ ìgbà mi láyà mọ́ ṣé torí pé mo ti máa ń lẹ̀ mo ti máa ń wọ ìméjì kí ló á bùn ìgbà gbọ́ pé ṣé ìyá ìméjì lè dẹ́mọ sí mi. o lọ ń gbé mú imú máa gé ìmú ẹ̀wọ̀ ló ń gé. lélẹ̀ o jẹun ẹyin bọ̀ ẹ màmá ló ń kí. àjíkìlá báwo ni ó bá jẹ tí wọn ló ṣe wà ṣé kò sí nǹkan ṣé àwọn boys mi ò ṣàfọ́. náà bá jí ẹ kò ní ara rárá. nítorí mo ti wú àwọn pé wọn ò gbọdọ̀ tọ́jú ní ọ̀bẹ ìgbẹ́ àjíkì nǹkan. bàbá wà mí gbà broken melody ìwà àgbàlagbà tó wá lè fáwọn eléyìí ẹni gbẹmú lásán wọn tó bẹ ṣé kó wálẹ̀ fàmí àgbẹ̀ ìwà àgbàlagbà. abúlé òrùkọ wà náà. a ní ká ro fún sí ìgbà ni màmá. kó lọ ṣú ara ẹ gidi gan àbí kí ló ṣe é ganan. ẹ lè màmá. ìyá kí ló ń ṣẹlẹ̀. báwo ni ṣé wọn gbọ́ kàn yín. mo ti sick ẹ rí ìṣínú lẹ́nu mi lè gbé wọ sẹ́ẹ̀lì yìí. kí ni mo sọ tó bá wo wájú báyìí ta lórí èmi ni tẹ bá tún wẹ̀yìn báyìí mo dúró fún yín dìgbìdìgbì ni ṣé o tún wá rí ibi tí Ọlọ́run ti máa bá wa ṣe èmi wá fún ni officer in charge of the case. dúró màmá ẹ ṣọ́ra o. mo ní kó o fi ọkàn balẹ̀ ṣé o rò pé case kan ó lè gbẹ̀yìn mi lọ ní station yìí ni ẹ fi ọkàn balẹ̀ mo fi dá yín lójú pé Ọlọ́run ti máa bá wa ṣe èmi wá fún ni officer in charge of the case. dúró màmá ẹ ṣọ́ra o. mo ní kó o fi ọkàn balẹ̀ ṣé o rò pé case kan ó lè gbẹ̀yìn mi lọ ní station yìí ni ẹ fi ọkàn balẹ̀ mo fi dá yín lójú pé letters by this time tomorrow wọ́n á ti release èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ ṣọ́ màmá èmi ti ru o màmá mi ti bá ṣe báyìí fún yín mo ní kẹ́ ẹ ṣọ́pọ̀ mi bá ṣe báyìí kàn náà nìyẹn ẹ ṣọ́pọ̀ ẹ pọ̀ ó pọ̀ tì. ṣe ẹ kàn ń pariwo bí wèrè ìyá tí mo ti ń retí kó yọjú sí wa látijọ́ ìlú ìyá rẹ̀ ti yọjú sí ó ní kò sí ẹni ìyá wa fún wa mo ti ní ìyá kan mo ti ní ìyá kan ọkọ mi balẹ̀ mo ti ní ìyá kan ọkọ mi balẹ̀ àwọn ọlọ́pàá tó kù bá ṣe ṣe ọ̀wá tẹ. Ọlọ́run bá dẹ̀ máa fún yín ṣe ẹ ṣe àdúpẹ́. Madam ẹ̀yin gan ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èyí tẹ́yìn gan ṣe inú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ló ń jò wọ́n ṣe mọ̀ pé tí chief bá decide láti mú ọmọ olóògbé wá sínú ilé wọn lè dá tọ̀ tí ò bá ní ìfọwọ́sowọ́pọ̀ tí kò lè work out ẹ̀yin gan lẹ ṣe jù. lọ́yà ẹ̀pẹ̀lẹ́ ẹ̀mọ̀ sí ń wá o ẹ̀pẹ̀lẹ́ ẹ kú wàhálà wa náà ẹ ṣé gan ni inú mi dùn púpọ̀ ẹ ṣé gan. Chief Ọlọ́run ni ká máa dúpẹ́ fún. mo rí bẹ́ẹ̀. ṣẹ́ni tó bá tiẹ̀ wá nídìí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀dá alààyè kankan mo rò pé ẹ̀yin gan lọ́pẹ́ tọ́ sí. ẹ rò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ìtẹ́ ṣe nínú ọ̀rọ̀ yìí ló ń jóun ṣe rí wọn ní ẹni tó ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn ẹ ṣe gudugudu méje àti yàyà tó pọ̀ sà ẹ ṣe gan ni. Chief mo dẹ̀ fẹ́ fi kinní kan dá yín lójú
ṣé ẹni tí mi ò bá rí òkodoro ọ̀rọ̀ ikú tó pa ọ̀gbẹ́ni Samson Bàdéjọ mi ò lè jáwọ́ bẹ́ẹ̀ ni sà ọlọ́run á dẹ̀ fún wa ṣe. bẹ́ẹ̀ ṣe máa ń sọ gbogbo ìgbà yẹn ọlọ́run á fún yín sí. ṣẹ́yìn náà rí i pé kéèsì ó ti ń take shape fún. mo rí bẹ́ẹ̀. ọlọ́run ní ká dẹ̀ dúpẹ́ fún pé àwọn agbanipa èèyàn yẹn ọwọ́ ti bà wọ́n. kí ni mo rí tí mi ò sọ fún yín ọlọ́run ló yọ wá ń bí yìí o. èmi àti madam gbogbo àwọn ọmọ wa ti lọ fún night vigil ìkan ṣoṣo ló kù pẹ̀lú wánú lẹ́nu wọn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ìjọ yẹn ni mo mọ títóbi orúkọ tó wà ní Jésù orúkọ tó níná nú in fact orúkọ yẹn ni wọ́n ká mọ́ wa lẹ́nu ni wọ́n ní wọ́n torí ẹ̀ fi wálẹ̀. in fact ọjọ́ burúkú èṣù gbomi lọ́jọ́ yẹn mi ì tiẹ̀ fẹ́ máa rántí rárá ni. ṣé pé wọ́n tún wá ká ẹ̀yìn náà mọ́lé. alórúkọ Jésù ló jẹ́ wọ́n fi wálẹ̀. Chief ṣe rí pé omi ṣì kù lámù báyìí iṣẹ́ ṣì pọ̀ fún wa láti ṣe o àti pé ṣe rí lè tẹ̀sán fún mi sá evidence kan ni bẹ́ẹ̀ ni màá dẹ̀ fẹ́ rọ̀yìn nígbàkúgbà tá a bá ti ní ìdí yín sá kí ẹ má ṣàlàyé jẹ wá ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Jesus ti take control olúwa ó ti ṣẹ́gun fún wa ẹ ṣe gan ni ẹ ti fún wọn lóúnjẹ. wọn náà wà òkè ni mo wà òkè sá. ó ti o. mo wà òkè bó ṣe já má là káàdì ṣe tí obìnrin yìí mo wà òkè. ẹ bọ̀ ọ̀gá fún. Any problem? No problem. Any news? Lẹ́tà wá láti ọ́fíìsì àwọn IG wọ́n ní ká fún mi. This your one nǹkan. Wọ́n ti close. What about this your two? Àwọn incident duty officer for the night wọ́n ti dé. Àwọn armed robbery suspect yẹn ń kọ́. Wọ́n wà ní sọ́mà. Wọ́n wà ní sẹ́yìn. Wọ́n ní ká transfer case yẹn sí SONEF right now. So effect transfer yìí kíákíá kẹ̀dẹ̀ sọ fún DCO2 about it pé mo ti approve it. Then kí wọ́n kó rédíò SONEF pé kọ́ wá káwọn suspect. So take care of the station. Good night. Good night. Any problem? No problem. Àwọn armed robbery suspects wọ̀nyí ń kọ́. Wọ́n ti transfer wọn lọ sí SONEF. Ni wọ́n kó lọ síbo. Ní SONEF. But I did not sign their release forms. Yes ma. Lẹ́tà wá láti ọ́fíìsì IG then DPO dẹ̀ ti sign. Ṣé DPO ló máa ń sign lẹ́tà ni? Ta ló sọ fún yín pé ká fún DPO ní lẹ́tà kò sign? Ṣé ọ́fíìsì DPO ló máa ń sign lẹ́tà? Answer me now. So wọ́n ti transfer wọn lọ sí area fúnsìn. Ṣé iṣẹ́ DPO ní láti máa sign transfer? Answer me now. Irú rubbish ò ní gan pàpà. Ṣé DPO ti ń ṣiṣẹ́ mi wọ́n ti wọ́n ni? Nonsense. Ọ̀dàlẹ̀ ayé ọ̀dàlẹ̀ ọ̀run ẹ̀wọ̀n dalẹ̀ kẹ́ o. Ọkọ mi ẹ̀sùn dà sílẹ̀ ẹ̀rọ ẹ̀wọ̀n dalẹ̀ kẹ́ o. Ọkọ mi ẹ̀rọ dà sílẹ̀ ẹ̀sùn
DCO Mopelola Peters. My lord, ṣé ẹ ní nǹkan tuntun kan tẹ́ mú wá síwájú ilé ẹjọ́ yìí nípa ìwádìí tí ẹ ti ṣe? My lord, kò sí ìwádìí tuntun kan tí mo fẹ́ mú wá. Gbogbo àwọn evidences tá ní pátápátá ni mo ti kó fún ilé ẹjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo dẹ̀ ti kó fún àwọn lawyers. Tape tí ọmọ olóògbé Samson Badejo dẹ̀ mú wá fún mi tí mo tún rò pé ó likely ká rí fresh evidence nínú ẹ̀. To my utmost surprise, OMT débi pé mò ń rò wípé kó tó mú wá fún mi kí ni dé tí ò ti fún àgbàlagbà kí wọ́n ti play tape wò kó má jẹ́ wípé journey tó make wá sí police station ó wà fruitless, my lord. ṣé pé kẹsẹ̀tì tó wà lọ́wọ́ yín tó yẹ kí ẹ fi ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ tí ẹ fi lè wá sọ pé pàtó báyìí lọ̀rọ̀ ṣe rí kò sí nǹkan kan nú ẹ̀. bẹ́ẹ̀ ni, my lord, it's completely empty. That's strange. Ẹ jọ̀ọ́ ẹ approach bench pẹ̀lú kẹsẹ̀tì. It's here, my lord. Kẹsẹ̀tì tí ọmọ olóògbé tó mú lọ sí ọ̀dọ̀ DCO òun ni. So a gbà wọlé as exhibit 1. As court cases. Now, agbẹjọ́rò for the defence, kí ni nǹkan tí ẹ tún fẹ́ mú wá síwájú wa nílé ẹjọ́ yìí láti fi defend àwọn ọ̀daràn tí wọ́n wà níwájú ilé ẹjọ́ yìí? My lord. Ṣe rí ẹjọ́ tó wà níwájú ilé ẹjọ́ yìí, ẹjọ́ kan tó wà rather very interesting. A ti wà lórí ẹjọ́ yìí ó ti ṣe ìgbà díẹ̀. A ti ro ẹjọ́ síwájú àti ro sẹ́yìn. Now nǹkan kan ṣẹlẹ̀ ń sìn yẹn, àwọn DCO wọ́n present and tender exhibit kan sìn. Kásẹ̀ tí ò sí kankan nú ẹ̀. Ṣe rí ibi tẹ́jọ́ yìí ń lọ nígbà tí a kàn ń wo home video tá à ń wo àwàdà ni. Nítorí àárí ìdíkọ̀ pàtó báyìí tí a fẹ́ gbámú tàyẹ̀ fi sọ pé àwọn client mi wọ́n ṣẹ̀ pé ẹ̀sùn tó fi kàn wọ́n bẹ́ẹ̀ lórí. Ìdí èyí, my lord, èmi á wá rọ ilé ẹjọ́ ẹ̀ wípé ẹjọ́ yìí ká dànù ká dẹ̀ tú àwọn client mi sílẹ̀. These are law abiding citizens kọ́ máa ń lọ ní ayọ̀ àti àlàáfíà, my lord. Luton. Agbẹjọ́rò for the prosecution, kí ni n tí ẹ ní tí ẹ tún lè fi ran ilé ẹjọ́ yìí lọ́wọ́ lórí kéèsì tó wà níwájú wa yìí? Ẹ ṣé olúwa mi. Ní òtítọ́ àti lódodo mo fẹ́ fi dá ilé ẹjọ́ yìí lójú wípé tape tí DCO mú wá sí ilé ẹjọ́ yìí nítòótọ́ empty ni, kò sí nǹkan kan nínú ẹ̀ rárá, but ó ní reason olúwa mi. I have another tape with me here. Èyí tó jẹ́ the original one tí ó lè help wa láti ṣe ìwádìí case properly. It's not possible. My lord, màá dẹ̀ tó fẹ́ rọ ilé ẹjọ́ yìí tí ilé ẹjọ́ yìí bá lè gbà mí láàyè láti pe ẹlẹ́rìí kan pàtàkì tí ó lè ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa nípa tape ọwọ́ mi. Ṣé pé ní òótọ́ ní òdodo ni pé kẹsẹ̀tì tí ọmọ olóògbé mú lọ fún DCO tí í ṣe tó wà lọ́wọ́ mi kò sí nǹkan kan nú ẹ̀? Kò sí nǹkan kan nú ẹ̀ olúwa. Èyí tó jẹ́ gidi ló wà lọ́wọ́ ti bí mi. Yes, my lord. That is very good. My learned colleague, a fẹ́ gba exhibit yìí wọlé. Objection, my lord, objection. My lord, mo ti wà ń bá ń sìn àti rí ọdún mẹ́tàdínlógún kan, 17 good years at the bar. A dẹ̀ ti rí cases tí mo lè cite instances Rúbí Abíọ́dún Májẹ̀kódùnmí versus the state. A ti lóríṣiríṣi, but èmi ò ríro eléyìí tí a ti fẹ́ dá ẹjọ́ tí learned colleague mi wá ń gbé tape wá tó fẹ́ fi rọ́pò èyí tí ò sí kankan ń bẹ̀. Mo fura sí tape yìí. Olúwa mi, èmi ò ní fẹ́ ká fi ẹjọ́ yìí ṣe ní ti aláwàdà dé. I respect your humble person,
bẹ́ẹ̀ mo mọ̀ pé ẹ̀dẹ̀ máa dá ẹjọ́ ẹ̀ bó ṣe yẹ àti bó ṣe tọ́. My lord. Your objection is overruled, prosecution. Nítorí èyí tí kò sí nǹkan kan nú ẹ̀ tí DC Omopelola Peters present àgbàwọlé ó di dandan ká gba èyí tí prosecution present ká gbà wọlé. Please. Thank you, ma'am. Enter it as evidence. Kẹ́sẹ̀tì kejì tí ọmọ olóògbé tí ó present òun ni àgbàwọlé yìí as exhibit 2. Now, let your witness approach. Samson Badejo Junior. Ó yá máa bọ̀ wájú. Excuse me, my lord. Only reason tí mo fi fún DCO ní the right tape nítorí. Lọ́wọ́ ẹni tí ò dá la ó ti bá. Kó tọ́pa sókè ìdọ́borí lọ́mọ ènìyàn. Ọba ayé ò rí Ọlọ́run rí. Ìyá ẹ̀yin nìyẹn báwo kẹ̀dẹ̀ ní kẹ̀. Ajígì wo òkúta pa ẹsẹ̀ ti wọ́lẹ̀ o. Ẹ dúró ìyá ẹjọ́ torí Ọlọ́run àwọn òkúta sí lẹ́nujọ́ mẹ́ta yìí pọ̀ èwo lẹ́sẹ̀ ẹyọ síta ń bẹ̀. Bádéjọ journalist tẹ pa ọmọ ẹ wà lọ́fíìsì mẹ́sàn pẹ̀lú rìkọ́dẹ́ tí bẹ́ẹ̀ ṣe pa bàbá ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe pa bàbá ẹ̀ pátápátá ló wà nínú tape. Ǹjẹ́ o mọ̀ pé Samson Bádéjọ ó rìkọ́ọ̀dù bẹ́ẹ̀ ṣe ń pa òun. Yéè mi gbé kò ní dáa fún máa yẹ lọ́lọ́run yéè àwọn press guy yìí wọ́n máa burú gan wọ́n ti lọ fast jù olórí burúkú ẹ̀ ńgbà tó ti kú ìwọ ti kú wàá dẹ̀ fi àwa star kù láyé wàá dẹ̀ fi wọ́lẹ̀ wàá dẹ̀ ká máa jayé wa lọ kí ló tún kọ́ bá wa fún. Ókè ìyá kò ṣe kankan ṣèbẹ́ ilẹ̀ ni wá ilẹ̀ mọ gbogbo nǹkan yẹn gbogbo àwọn ọgbọ́n àrékérekè tẹ máa ń lò tó yẹ pé tíyàn bá ní kéèsì lọ́dọ̀ yín tó bá jàre ẹ gbẹ̀bí fún ẹ ń dẹ̀ jẹ̀bi tó bá ti kówó wá ẹ jù láre ẹ ju gbogbo yẹn yẹn gba tape ẹ destroy yẹ ó ti tán. Má wọrí àṣebí mi ni ó yẹ kó trust má wọrí ṣebí mi ni. Ìyá wa ní agbára Ọlọ́run ẹ di kọmíṣánná ẹ di AIG 1 ẹ di AIG 2 ẹ di AIG 3 at the end ẹ di IG Ọlọ́run á tún wá fún ní opportunity kan tẹ bá rí táyà nu iṣẹ́ ọlọ́pàá ẹ tún ṣe máa wọ uniform ọlọ́pàá kiri ìgboro láìsí inú ọlọ́pàá mọ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àṣẹ wà tìrìkè. Burú nínú ènìyàn búburú ló ń gbé ènìyàn ṣọ́wọ́ tẹ́ ò dá lọ́wọ́ ẹni tí ò dá la ó ti bá ohun wí tèmi ó tàpá sókè ìdọ́borí lọ́mọ ènìyàn ẹni tó bọ́ sẹ́yìn ọba ayé ò rí Ọlọ́run rí ohun tó burú nínú ènìyàn búburú ló ń gbé inú wọn ló ń kó ohun tí ò dá lọ́wọ́ ẹni tí ò dá la ó ti bá sókè ìdọ́borí lọ́mọ ènìyàn ṣe kà ó. Ṣòtìgbọ́n ṣòrí before the end of today a máa pick our boys wọ̀nyẹn up ṣó yẹn ń sìn ó ṣe gan-an. Sórí tèpì wà á fílẹ̀ fún mi ṣó ti gbọ́. This is the evidence
this is getting more interesting. Ibi tí ọ̀rọ̀ dé nínú ẹjọ́ yìí báyìí, a máa lọ fún short recess, just 15 minutes, during which time wọ́n máa set up fún wa láti wo késẹ̀tì yìí nígbà tí a bá padà dé. I rise. Mo ti mọ̀. Ẹ káàárọ̀. Mo ti mọ̀ náà. Ẹ̀yin náà ẹ káàárọ̀, kí lẹ fẹ́? Kí ló dé ẹran ọdún ẹ̀rọ ọdún mọ̀? Ọlọ́run wà. Àwọn sọ náà. Pé kí ni? Wọ́n ní ẹ̀ka ìdíje. Pé èmi ní agídí. Agídí ló ń pè é pé mò ń ṣe iṣẹ́ mi ṣe yẹ kí n ṣe. Ó yẹ kó sọ di agídí. Àwọn ọ̀bẹ kí ló lè bàjẹ́ kó dára wá lé. Mr. Samson Badejo. Amọ̀kọ́ ìpín olùṣèlú lóòótọ́. Ẹni pé wọlé ta wọlé gẹ́gẹ́ bí èrò ọkùnrin tẹ̀ ní ìjà ló wà. Ó yẹ ká máa sọ ìgbò. Àwọn náà wá kẹ́lì bá wá pọ̀ ìfọ́ọ̀kù rí ẹ̀jẹ̀ kan ni. Wípé ẹ̀yin lè torí rìpọ́ọ̀tì ọkọ̀ jáde, ẹ̀yin náà fẹ́ kí nǹkan dá ta lolúwa ẹ̀. Èèyàn wá kan ní. Èèyàn yín níbo ló wà? Ọ̀run ló wà. Ẹ dẹ̀ máa lọ sí ọ̀run yẹn báyìí. Ẹ lọ kọ rìpọ́ọ̀tù ẹ̀ tó wá dá rìpọ́ọ̀tù náà padà fún wa. Ẹ bá má jẹ́ kí n lọ sọ́run bẹ́ẹ̀. Ẹ yà gbà lẹ́rọ̀, kò sí tó fi ṣe èèyàn. Ẹ má jẹ́ kí n lọ sọ́run bẹ́ẹ̀. Ṣé ẹ rí nítorí ẹ̀yin àtàwọn ọmọ yín àtàwọn ọmọ gbogbo wa náà la ṣe ń bẹ́ẹ̀ tú gbogbo kìíní. Àṣeyàn ló lè ọ̀gá. Ẹ̀yin ọ̀daràn yìí, ṣé ẹ̀yin nìyẹn àbẹ́yìn kọ́? Mọ́mí kò ṣe é dì náà, àwa gangan la wà bẹ̀. Àbò ìṣèrè lórí ẹyẹ orí ìyàwó yìí. Silence. Ẹ̀yin lẹ wà ń bẹ̀. Ẹ̀yin kìíní rọ̀hún kìíní. Dájúdájú àṣírí yín ó ti tú níwájú ilé ọjọ́ yìí. Ẹ̀ẹ́dẹ̀ ní lọ láì jìyà. Iṣẹ́ àṣe kárakára òun lẹ máa ṣe pẹ́. Excuse me ma, I don't know what to do. My lord, ṣe rí ẹ permit mi kí n sọ̀rọ̀ ìṣẹ́jú kan ṣo péré. Ṣé rí kò ní dáa kéèyàn mẹ́wàá yá owó kó wá jẹ́ pé yọ ẹnìkan ṣe ló máa dá owó yẹn padà kó dá o on behalf of àwọn wèrè tájọ wà bí. Ṣé rí ẹnìkan wà ní ẹjọ́ yìí mọ́mì tí ẹ bá jẹ́ kí wọ́n jáde ní ẹjọ́ yìí ìlú yìí ò ní rójú kò ní ráyè o. Ìyẹn àwọn dádì ìwà yẹn Chief Jẹ́jẹ́láyé. Chief Jẹ́jẹ́láyé. Kì í ṣe ti ẹni pé mi kì í kí lọ́dọ̀ mi. Chief Jẹ́jẹ́láyé. Lẹ́yìn náà ń lọ. Ẹ̀yin kọ́ ló ń pè é. Chief Jẹ́jẹ́láyé. Ṣe rí àwọn chief ṣe rí torí pé orí tiwa ò pé àdẹ̀ nílà káyè gbogbo ẹ̀kọ́ tí bàbá wa àti ìyá wa kọ́ wa orí wa ò dúró ní láti gbẹ̀kọ́ máa ju ẹ̀ ní ẹgbò àwọn dádì yìí tán parí yìí wọ́n wá lu àwa gẹ́gẹ́ bí irinṣẹ́ ṣe rí àwọn political opponent tí wọ́n tán bá ní problem pẹ̀lú ìta máa gé lẹ́sẹ̀ ìta máa dá lápá ìta máa yọ ojú ẹ̀ méjèèjì ìta máa pa bí wọ́n ṣe ń lò wá nìyẹn. Lórí ọ̀rọ̀ olóògbé Samson Badejo, báwo ni ti ọ̀gbẹ́ni Chief Jẹ́jẹ́láyé ṣe jẹ́? Mọ́mí wa olókan wọn ju àwọn gangan ṣe rí ìjọkan wọn ní ká lọ pa máa nǹkan bá ṣe pa máa yẹn tán bá ìgbà àwa ní ká wá fún wọn lábọ̀ nígbà tá a máa dé ọ̀dọ̀ wọn a bá Samson Badejo àwa dẹ̀ ju èsì pé a ti jẹ́ṣẹ́ tẹ́ rán wa o. Samson Badejo onígègé àrà wo mi ò ní purọ́ fún ẹ mi ò rọ́wọ́ ẹ tó o. Chief gbogbo ìtí mò ń ṣe fún yẹn ń kọ́ kò tó. so mọ̀ pé lọ́rọ̀ òṣèlú publicity ó kó ipa pàtàkì. Chief díẹ̀díẹ̀ náà la máa ṣe
or else wọ́n accuse me of bias àfi ká máa dọ́gbọ́n ṣe díẹ̀ ṣé o ti yé yín ẹ má wọrí a ṣe máa ṣe jù bẹ́ẹ̀ lọ. gbogbo ọ̀nà tó bá lè gbà láti pò kìkì mi ẹ má wọrí o necessary. ọlọ́run kó dẹ́mi wá sí a ṣe é ṣe lágbára ọlọ́run ẹ ṣe ẹ tẹ̀ tí wọ́n á rí nǹkan tó wá fàájú lásìkò yìí ó ní ọ̀rọ̀ epo ṣe rí as soon as tí ọ̀rọ̀ crisis lórí fuel ti ṣẹlẹ̀ ẹgbẹ́ kan la ṣe rọra gbé politics sí ṣe mọ̀ nǹkan tó bá kan àwọn aráàlú àkàn lè kájú kúrò bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ show concern. ìwọ náà tún pẹ̀lú wọn pariwo pé pé wọ́n jẹ́ kí n yẹ ẹ ládùúrà kan lẹ́ni tó máa gbà. gbogbo ìgbà tó bá ń dé bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yìí káramọ́ ni wà ń bẹ̀ ni. àmì o. iye tó bá jẹ́ a máa bá wọn rà ní. àmì o ṣe ṣùgbọ́n kò wá gbọ́dọ̀ le jù àfi kí ìjọba máa bá àwọn aráàlú kí wọ́n máa bá wa rò mọ́. olúwa yé ká. respect àwọn ọkọ̀ ìbílẹ̀ wa bàbá àgbà ṣẹ́rí sẹ́yìn àti ṣèkínni àti jẹ one time. bàbá Mr. Banjo kò ní agídí gan o ṣùgbọ́n bó ṣe lóun lágídí tó wà bá pò ó àti ṣọlọ́mọ òkìlá àdẹ̀tí ṣọlọ́mọ bẹ́ríà one time. bóyá àwọn tó ń sọ yẹn kò ṣe kíni bóyá kò yé yín wọ́n fi yé yín pa ṣe kíni àti pa àdẹ̀tí ṣe kíni àti sin. wò ó gbẹnu ẹ sọ oúnjẹ ọjà rẹ kó wẹrẹ ẹra yín wọlé lọ. respect lábẹ́ igi òrò ibẹ̀ la gbé ṣeré wa inú wa dùn. láti mùmùkún tọ́sẹ̀dẹ̀ ríṣẹ́ o òrò àwọn tá à ń sìn. same kí ló ṣe é tó wá dákẹ́ báyìí ò dá sọ̀rọ̀ mi ni. ah jì no mo ń gbọ́ tiyín kò sí problem mo ń gbọ́ tiyín. ò ń gbọ́ tèmi. àwọn ọmọkọ́mọ ẹ wò bẹ́ẹ̀ yẹn o torí wèrè ilé ládẹ torí wèrè tá ládẹ ṣe ní tilé o. òṣèlú èwo ni kí ló dé ń sìn ó dá sọ̀rọ̀ mi bó ṣe yẹ kó dá sí mọ́. rárá kò sí nǹkan kan chief ibi tẹ́ sọ pa máa lọ ní ọ̀túnla ṣé a ṣe ń lọ. a lọ lágbára Ọlọ́run a gbọ́dọ̀ lọ a lọ. báwo ló ṣe ń ṣe báyìí. no kò sí nǹkan kan so tó bá dẹ̀ di ìgbà yẹn a máa ríra màá dẹ̀ máa rí bá a ṣe fọ̀rọ̀ sí ẹ ṣe ṣe. so mo pa máa lọ sá. á lọ ẹ ṣe. Àjíkì dada ẹ máa kórè burúkú yín yẹn lọ. gbàlagbà respect mo lórí òkú àti wàá yà ń fẹ́ ń bọ́ yé. ẹ ṣe wá yẹn ẹranko báyìí ọ̀rọ̀ ẹ mọ bí tó ti yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ṣé ẹ mọ bí ẹni tí ó rí àlejò tó wà ń bí ẹ mọ bó ṣe jẹ́ ni sẹ́yìn ò mọ̀ pé oníròyìn ni. àwa rò pé anybody tá a bá ti rí pẹ̀lú yín tó jẹ́ pàdé yín àti believe pé kankan náà ni gbogbo wa a dẹ̀ lè sọ anything lójú ẹ̀. oníwèé ìròyìn ni lẹ sọ̀rọ̀ sí lọ́wọ́ báyìí lẹ wá débi lẹ ya wèrè kalẹ̀ èyí àti pa àti ga ọmọ kílàkílà àti pa àti ká ẹni tó jẹ́ pé ó lágídí bí nǹkan mi ó bá odidi president fa kò sí tí wọ́n fẹ́ bribe ẹ̀ tán kó gbà. bàbá ó dáa bẹ́ẹ̀ ṣe wá ní nǹkan tá a sọ yìí ò dáńsì ó dáa o Mr. SAMSON Bàdéjọ àṣọlọ́mọ òkìlà àdẹ̀ṣọlọ́mọ òbẹ̀rí àmọ́ simple. bá pẹ́ ẹ̀yẹ́ máa ti sẹ́ mọ̀ kí mi ìgbádùn ká ní ẹ ti ṣẹ́jú sí mi ń sìn máa ti mọ scores. ṣé wọ́n mọ ìṣiṣẹ́jú ń gbẹ̀ bá ti fi ń sàmọ́ tábà tán orí yín máa tán náà lẹ̀ ni ẹ jẹ́ ń sọ fún yín wàhálà ti wá o sẹ́yìn kó lè ba kárí àmì jẹ́ lórí ọ̀rọ̀ òṣèlú akọ o bẹ́ẹ̀ ṣe máa mú kú o iṣẹ́ mi tún ti dé fún yín nìyẹn o ìyẹn ni ká mọ̀ ń sìn o. bàbá ẹ gbà kó ti kú bẹ́ẹ̀ sọ yẹn. tòró gbọ́ ó gbọ́ dáadáa bó ṣe ń ṣe gan sí mi tó fi máa lọ yẹn nígbà tó fi máa lọ ó hàn gedegbe wípé ó gbọ́ ó dẹ̀ ti ń react mo ti rí níṣẹ́ṣẹ́ ẹ̀ tòrọ́tọ̀ ni múùdù tá a wà tẹ́lẹ̀ kò dá sọ̀rọ̀ tí mò ń sọ mọ́. ẹ̀kọ́ra yín lọ́ọ́ jáde ẹ̀ ṣe é sá fún ẹ̀dẹ̀ ṣe é súnmọ́. olóyè kí la bàbá kí ẹ pè balẹ̀ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ ṣe ẹni tí tó bá kàn ní máa kàn wá. gẹ́gẹ́ láyé gbà o. èèyàn ńlá o. àìjì àjìgì. èèyàn ńlá o. àjìgì. ìyá nìyẹn àjìgì. ìyá nìyẹn o. ẹ tó jẹ ọ̀fọ̀ mi.
ṣé o wà kí ló dé. ẹ lọ yanjú sẹ́jọ́ o iṣẹ́ nìyẹn o àwọn eléyìí ya wèrè ni wọ́n dánú bí mi. ẹ̀ṣù báyìí mo ní kẹ́ ẹ pàm. wọ́n bá ti ń bí yín nínú ẹ̀ máa ṣe bá. òwú bẹ́ẹ̀. lórí kìíní yẹn ń jẹ́ kí wọ́n fẹ́ lẹ́bùn gbà mí. ó dẹ̀ máa ń wúlò fún wa táìmù o. báà lè bá ṣe máa rí wọn lò tí ò bá wúlò. báwo ni campaign ṣe ń lọ. wo iná ń jó lọ́fọ̀ amúkòkò wọ́n gbà kò sólúwẹ̀ iná ń jó lọ́fọ̀ amúkòkò èmi ni. òun ni màá bá yín lọ gbogbo ẹ̀ níyàwó yín bá yín lọ. gbàgbé wọ́n jẹ́ kí n tá à ń fẹ́. Chief jẹ́jẹ́ láyé ẹ̀yin lẹ dán adúrú eléyìí wò. sá. but DCO Mopelola Peters. Yes, my lord. kí ló dé tí ẹ̀yin ò ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yìí dé ibi tó ti kan chief yìí. You see my. wọn ò lè wádìí débẹ̀ torí bí àwọn ìyá wa ṣe wà yìí àwọn ìyá yìí àjọ ń ṣe iṣẹ́ papọ̀ ni tí ẹ bá trace ọ̀tá tí a fi pa Samson Badejo ẹ rí pé station wọn ló ti jáde àti ọ̀tá àti ìbọn. Shut up! ẹ ṣí èrè ẹ jẹ́ kó rí pé mọ́ o ẹ jẹ́ kí orí pé mọ́ mi o àti ọ̀tá àti ìbọn àwọn náà fún wa. It's not true, my lord. It's not true. Silence, DCO. Accused ṣé pé n tí ò ń sọ fún ilé ẹjọ́ yìí ni wípé arábìnrin DCO Mopelola Peters àwọn náà supply yín ní ìbọn àti ọta tí ẹ lò tí ẹ fi pa Samson Badejo. àwọn ní kásò tán láyé ká lè wọ ọ̀run rere ṣe tún wá rí mọ́mì wa ṣe rí ọ̀rọ̀ tí bọ̀ yìí sọ lẹ́ẹ̀kan yẹn èmi nìyà ń fóònù ń jọ yẹn o pé òkúta àsìn ẹsẹ̀ wà ń ta o. ayé yìí mà le o. DCO with almost 30 years in service ẹ̀yin obìnrin ìjọba orílẹ̀-èdè wa wọ́n gbé àṣẹ lé yín lọ́wọ́ wọ́n fún yín ní ìbọn wípé kẹ́ máa fi protect life àwọn èèyàn ẹ wá mú ìbọn yìí ẹ ń fún àwọn ọ̀daràn kọ́ máa fi lọ pa innocent citizens kiri. Chief jẹ́jẹ́ láyé àbí Chief jẹ́jẹ́ ló kú what is this jẹ́jẹ́ láyé quite sad. Well, ìdájọ́ mi for now ó máa wà suspended nítorí kéèsì yìí has taken a new turn. At this minute mo adjourn kéèsì yìí for the next 1 month nítorí mo fẹ́ kí àwọn ọlọ́pàá kí wọ́n tún ṣí kéèsì yìí wò kán ṣe ìwádìí fínífíní lórí iṣẹ́ ọwọ́ Chief Jẹ́jẹ́láyé àti iṣẹ́ ọwọ́ DCO Mopelola Peters. As from this minute, Chief Jẹ́jẹ́láyé àti DCO Mopelola Peters will remain in custody until this case comes up again in a month's time. I rise. Tí ó wà ní iwájú ilé ẹjọ́ yìí. A rí i wípé
àwọn ọ̀daràn márààrún yìí wọ́n gbìmọ̀ pọ̀ láti ṣe ikú pa ọ̀gbẹ́ni SAMSON BADEJO tó ti di olóògbé. Nítorí ìdí èyí ìdájọ́ mi òun ni wípé fún ìyáàfin tí í ṣe DCO Mopelola Peters àti ọ̀gbẹ́ni tí a mọ̀ sí Chief Jẹ́jẹ́láyé pẹ̀lú àwọn ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n lò láti fi ṣe ikú pa ọ̀gbẹ́ni SAMSON BADEJO. Nítorí wípé ẹ ṣerú eléyìí tó ẹ gbìmọ̀ pọ̀ ẹ pa olóògbé yìí a ó yẹ kí fún yín. mo ti lé olúwa lélẹ̀ ọmọ mi balẹ̀ lélẹ̀ mo ti lé olúwa lélẹ̀ ọmọ mi balẹ̀ lélẹ̀. ọ̀tá bá ṣe wọn mọ̀ wá tẹ́. mo ti lé olúwa mo ti lé olúwa. ọlọ́gbọ́n ló ní ayé àwọn ọ̀mọ̀ràn àmọ́ díẹ̀ ọlọ́gbọ́n ló ní ayé àwọn ọ̀mọ̀ràn àmọ́ díẹ̀ bí a bá ń tọrọ ká má tọrọ ọmọ lásán SAMSON BADEJO yìí ò ọmọ rẹ̀ ní kórèdè kings wọ́n tún gbé tuntun dé ọlọ́gbọ́n ló ní ayé àwọn ọ̀mọ̀ràn àmọ́ díẹ̀ ọlọ́gbọ́n ló ní ayé àwọn ọ̀mọ̀ràn àmọ́ díẹ̀ bí a bá ń tọrọ ká má tọrọ ọmọ lásán SAMSON BADEJO yìí ò ọmọ rẹ̀ ní kórèdè kings wọ́n tún gbé tuntun dé. ọlọ́gbọ́n ló ní ayé àwọn ọ̀mọ̀ràn àmọ́ díẹ̀ ọlọ́gbọ́n ló ní ayé